mẹ́ẹ̀ẹ́dọ́gọ́rin ló pé lónìí tóyìnbó pé ní 75. Mrs. Olúwakíngbadé òkú ọdún ẹ̀mí rẹ̀ aṣọ ọgọ́rùn-ún ọdún láyé. Ẹ bá ń kí àmì òwe ẹ bá ń kí àmì òwà wàhálà tó ṣe lórí mi kò kéré k'Èdùmàrè jẹ́ òrèrè jẹ́ abiyamọ níyà mi wúrà tó tóbi níyà mi yẹn wá. Mrs. Olúwakíngbadé ìyá olórí rẹ̀ mọ́ pọ́rí rẹ̀ lónìí o pọ́mọdún márùndínlọ́gọ́rin nílé ayé. Mrs. Olú mo forí balẹ̀ fún ṣẹ̀dá rẹ̀ ní ọba tó dá ọ sí ọba mi Elédùmarè tó ní o mọ́ ọbẹ̀. Mrs. Olúwakíngbadé o ọmọ Kúrúnmí ni o Kúrúnmí Àjàdí Ìgbò ọmọ àgàn ọmọ lọ́pọ̀ndà mo kí ọkú ọdún márùndínlọ́gọ́rin ló pé lónìí. Mo bá dúpẹ́ lọ́wọ́ akọ́dáyé ọba mi ọba Ṣàkẹ́ ọ̀run ọba tó ní o mọ́ ọbẹ̀ bí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ni wọ́n jọ bí yín tí wọn ò sí nílé ayé mọ́ àwa òkòkò òfìyà wọn bẹ́ẹ̀ bá fi gbórúkọ Olódùmarè ọba Gánà ni ló mọ́mọ́ bíbí inú rẹ̀ Sẹ́rà Yọ̀ká ni wọ́n mọ̀ kí ọkú ọdún o. Ó ní àríkẹ́dákun wá bá ń kíyà mi o. Ó ní mọ́ kí ọ ní gbèjèǹgbẹ̀jọ ó ní mọ́ kí ọ mẹ́sàn-án mẹ́wàá pọ̀ ọkú ọdún. Ó ní àráyé ẹ bá ń kíyà mi o. Abiyamọ gidi lọ́jọ́ ogún lé abiyamọ agbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni abiyamọ ti dúró tọmọ lọ́jọ́ ogún lé ìyá tó bí wa tó tọ́ wa tó rè wa níjọ́ kẹrẹfẹ bí sùn ló pọ̀ jù ìyá ni wúrẹ́ ẹni tí ò ṣe farawé òrìṣà bí ìyá ẹni ò màmá sí nílé ayé mọ́ o. Ó ní ìyá gangan làlábàárò ọmọ òrìṣà bí ìyá ẹni ò sí nílé ayé mọ́ o. Igbó ò ní kún kó lóko mọ̀mọ́ roko èrò ní pàlàjà títí kò ń mọ̀mọ́ màmá tó bí òun lọ́mọ. Mrs. Olúwakíngbadé màmá Esther Adéníkẹ́ màmá Adépẹ́jú Èjìdé màmá Mẹ́rìmí Àbẹ̀kẹ́ màmá Sẹ́rà Yọ̀ká màmá Adéṣínà Moses mi ò gbogbo ọmọ tó bí wọn màmá ọmọ yẹyẹ láàrin wọn olóríire gbogbo wọn lágbára Ọlọ́run ọba wọn ò níyàn ọkú mọ́ lójú. Mrs. Olúwakíngbadé o aya Múfútà Wàlábí tó dolóògbé lọ́jọ́ ọjọ́ sí Elédùmarè báwa tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ o kó dákun dábọ̀ kó dẹ̀lẹ̀ fèèyàn rẹ̀ kó dẹ̀lẹ̀ fọ́kọ rẹ̀ tí ó sì nílé ayé mọ́. Mrs. Olúwakíngbadé Olúàgàn dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi mo fẹ́ pè ọ́ o bí wọ́n ti ń pè ọ́ lé àwọn bàbá tó bí ọlọ́mọ Olúàgàn ọmọ ọlọ́pọ̀ndà ọmọ àgàn òbí dúdú o ó fi gbogbo ọmọ bí pupa lé bàbá tó bí ọlọ́mọ ẹ̀gùn àlété ìyẹn ò bọ̀kà rẹ̀ ìyẹn wọn sára funfun ọkà wọn sára mọ̀làmọ̀là òkí tó jẹ lórí ìgbà òyò òkèké tó borí èmi òbí ìjáníyàn ara lòdù Olúbísí mọ̀gbélé omi àlọ́ ọmọ párálà gánkẹ́ o òtútù òwú sọ̀pọ̀ afárá oyin sàn wọn gógó wọn ní bẹ́ẹ̀ ní tàpá ìjọ lòkè ọ̀yá lé bàbá tó bí ọlọ́mọ ọmọ Kúrúnmí ni o ìwọ ni ìjàyè Kúrúnmí o Kúrúnmí Àjàdí Ìgbò Kúrúnmí tí kù mọ́ lójú tí kù mọ́ lọ́rùn ààrẹ pé ọ̀ǹdífà bí farẹ́ bá fọ́rẹ́ tààrẹ ò sì fọ́rẹ́ ńkọ́ ó dájú gédéǹgbé pé fáwọn ò fọ́rẹ́ ni nínú ilé àwọn bàbá rẹ̀ ààrẹ pé ọ̀ǹdífà bí farẹ́ bá fọ́rẹ́ tààrẹ ò sì fọ́rẹ́ ńkọ́ ó dájú pé fáwọn ò fọ́rẹ́ ni ìjàyè Kúrúnmí nìyàn Abẹ́òkúta ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ Ìjókòó ní ìṣẹ̀lẹ̀ màmá tó bí ọlọ́mọ ọmọ Abẹ́olúmọ o dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi ìwọ lọmọ Ẹ̀gbámọlí ṣàbí ọmọ gbòǹgbò àkàlà o ọmọ erinjogun ọ̀la nìyàn erinjogun ọ̀la o ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé mọ̀pẹ̀lẹ́ ọmọ àrídì ògo lójú ogun ọmọ òrùlà mi ṣe é ká bẹ́ẹ̀yàn bá ṣe lọ́sọ̀ọ́ onítàn wọn mọ̀mọ́ nílé farare lọ nínú ilé bàbá rẹ̀ ó délẹ̀ kínní mo ní ẹ wá fòrò ìhàn mi nínú ilé yín ẹni kí n gún yọlẹ́bẹ́ wọ́n ní ìṣèkókó ẹran gọ́gọ́gọ́
wọ́n ní gbàgbọ́ ẹ̀mú kan wọ́n ní gbé ìṣó ní gbàwó mo dé gbàwó tán o bàbá ẹni ń dojú bolẹ̀ níbẹ̀ ń mo dojú bolẹ̀ tán bàbá yín mú yán jẹ ó délẹ̀ kejì mo tún ní wọn mòró ńlẹ̀ àwọn bàbá rẹ̀ o wọ́n tún ní ngúnyán lábẹ́ wọ́n ní ṣe kò pẹ́rán gọ́gọ́gọ́ wọ́n ní gbàgbọ́ ẹ̀mú kan wọ́n ní gbé ìṣó ní gbàwó mo dé gbàwó tán o bàbá ẹni ń dojú bolẹ̀ níbẹ̀ ń mo dojú bolẹ̀ tán bàbá yín mú yán jẹ ó délẹ̀ kẹta ẹ̀wẹ̀wẹ̀ mo tún ní wọn mòró ńlẹ̀ yín o bàbá yín tún ní ngúnyán lábẹ́ wọ́n ní ṣe kò pẹ́rán gọ́gọ́gọ́ wọ́n ní gbàgbọ́ ẹ̀mú kan wọ́n ní gbé ìṣó ní gbàwó mo dé gbàwó tán bàbá yín ní dojú bolẹ̀ níbẹ̀ ń mo dojú bolẹ̀ tán bàbá yín mú yán jẹ mo wálé mi lóde o wọ́n ní wọn ò mọ̀ pé wọ́mú lóró òkè nọ́mú mẹ́bọ̀hún lórókùn nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbá àbúrò mi ò pagi ẹ̀gbá àbúrò mi ò pọ̀pẹ́ bó bá délé pa gbàgùdé mi bàbá yín ní yóò sáwó nínú ilé tani nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni Mrs. Olúakíngbádé o aya Múfútà wàlà bí tí ò sí nílé ayé mọ́ ìyá Esther ìyá Adépẹ́jú ìyá Mary ìyá Sarah ìyá Moses okú àṣeyẹ òní o mo lọ màmá ní fọdún ìṣàṣemọ lágbára Ọlọ́run ọba ó mọ sàmọdúnmọdún nínú owó nínú ọmọ nínú àìníkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ Sarah yọká lónìí mọ kí ọ o ó láṣẹ ìṣàmọdún ìyá mi o kò rí dákun kó jẹ́ kó pẹ́ bí mọ́pẹ́ tí pẹ́ nílé ayé níjọ́ tẹ́bí bá ń palẹ̀ òní bá wọn sí nílé o níjọ́ tẹ́bí bá ń pọ̀nà òní bá wọn ròde láíláí ẹni ẹlẹ́ni onígbàṣe rẹ̀ ṣe òní ṣìwàwù lójú Olódùmarè ìwọ ti bá wọn jáwé pẹ́pẹ́pẹ́ o dandan ni kí wọ́n ò pẹ́ láyé o ti bá wọn já tí tẹ̀tẹ̀ntẹ̀ lu jìnnà mo lẹ́sẹ̀ rẹ̀ ó tẹ̀lé ayé pẹ́ báyé ó fẹ́ o ìwọ ti gungi ọlá lágúnyè òní jábọ́ kò sí ní bàjẹ́ fún wọn lágbára Ọlọ́run ọba òkú ọdún òkú àṣeyẹ tòní o márùndínlọ́gọ́rin tó ṣe lóní oníjà àṣemọ orí ojú oṣọgọ́rùn ọdún nílé ayé nínú owó nínú ọmọ nínú àlàáfíà ìníkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o mo nígbà ọdún láyé ọjọ́ ọ̀kan ni yóò máa jẹ Mrs. Olúakíngbádé ò ní fọdún èyí ṣàṣemọ dákún bá mi ṣàmì àṣẹ Àríkẹ́ Adé ni mi ò lóhun adùn lèmi jẹ́ Superjanta ni mi ọmọ ayé tóró mọ́jọ èmi lọ́mọ wọn lẹ́gbàdo má jẹ́ gbásán bàbá tó bí lọ́mọ Yéwà ni mí o dákun jẹ́ mọ́ fèyí ṣe lọ òkú ọdún òkú àṣeyẹ tó ní tó bá ọ láyé ìgbà ọdún nílé ayé o mo lọ́jọ́ ọkàn ni yóò mọ̀ jẹ́. Wúrà mi ni Olúwẹ̀ wá bá mi kí o abiyamọ níyà mi yẹ wá bá ń kí. Wúrà mi ni Olúwẹ̀ wá bá mi kí o abiyamọ níyà mi yẹ wá bá ń kí. Márùndínlọ́gọ́rin ló pé lónìí tóyìnbó pé ní 75 Mrs. Olúakíngbádé òkú ọdún ẹ̀mí rẹ̀ aṣọ ọgọ́rùn-ún ọdún láyé ẹ bá ń kí àmì òwe ẹ bá ń kí àmì òwà wàhálà tó ṣe lórí mi kò kéré k'Èdùmàrè jẹ́ òrèrè jẹ́ abiyamọ níyà mi